Ẹ káàsán gbogbo lẹ káàsán sí wà lókè látòrí Oduduwa TV rédíò. Mo kàn fẹ́ ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ epo ní owó epo tó wọ́n yìí. Ẹ̀hún lẹ̀ ń rí lórí fọ́nrán yẹn. Bá ṣe ń gbọ́ o, ó wọ́n ní pé owó epo ti di 617 sí 650 náírà per litre. So a fẹ́ mọ iye tó jẹ́ ní àwọn àdúgbò yín. Ẹ lè kọ sí abẹ́ eh, fọ́nrán yìí bá ṣe ń sọ̀rọ̀ yìí. Mo fẹ́ kí gbogbo wa ká wádìí ká mọ ẹ sọ iye tó jẹ́ ládùúgbò yín, ìlú tí ìpínlẹ̀ tẹ́ wà, iye tán lẹ̀ ń tà ẹ kọ síbẹ̀ torí ìnira yẹn ti pọ̀ jù fáwọn èèyàn wa. A dẹ̀ fẹ́ gbé jáde fún gbogbo àwọn tó wà níjọba náà kó mọ̀ pé nǹkan ò rọrùn fáwọn èèyàn wa o. Wọ́n dẹ̀ láti ṣiṣẹ́ lórí kí wọ́n gbé owó epo yẹn wálẹ̀. Ara ta ṣe sọ pé kí wọ́n ṣiṣẹ́ lórí eh, kán tún ilé ìrọ̀ epo yẹn ṣe ní kíákíá kí owó epo lè wálẹ̀. Àkọ́kọ́. Ìkejì, mo fẹ́ kẹ́ mọ̀ pé ẹ ní agbára láti pe ìjọba sí àkíyèsí kán dẹ̀ gbé ìgbésẹ̀ láti ràn yín lọ́rùn. Nínú ìwé òfin gẹ́gẹ́ bí tí a ti ṣe máa ń sọ 14(2)(a), wọ́n sọ bẹ́ẹ̀ pé ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tíjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè gba gbogbo agbára àti àṣẹ rẹ̀. Ó túmọ̀ sí pé ẹ̀yin lẹ ní àṣẹ àti agbára. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní mú agbára yẹn lò. Ẹ lọ sórí www.citizenry.org. Ẹ rí ọ̀rọ̀ tí mo sọ yìí 14(2) yẹn ẹ rí ń bẹ̀. Ẹ bá a máa kó fún àwọn èèyàn wa. Ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ lápapọ̀ ká gba ẹ̀tọ́ wa. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ sí ìwà lókè.